Ní ìgbà ayé ọdún Fá tí Fúnkẹ́ ń kọ́ṣẹ́, ìgbà yẹn ni mo ti mọ̀ ọ́. Veteran Nigerian actress Tola has opened up about the kind of movie roles she chooses, explaining how her personal values and family background have played a key role in shaping her career decisions. In a chat with Oimomo TV, Tola revealed that her husband's strict personality may have had some influence on the roles she accepts. When asked if his views discouraged her from taking romantic roles, she replied, "I'm not usually offered such roles. I mostly get cast as a mother. Maybe because I turned down romantic roles twice, that might be why. So now, anytime I'm featured, it's always as a mother. I don't do romantic scenes or play witches." She clarified that while her husband's stance plays a part, her choices are also deeply rooted in her upbringing and strong personal principles. When asked whether avoiding romantic and witch roles was intentional or just coincidence, she said, "When I told my father about my passion for acting, he advised me never to take on anything I couldn't handle." Today, Tola is widely known for her emotional and heartfelt portrayals of motherly characters, a role she proudly embraces. Her Nollywood journey reflects the powerful influence of family, personal convictions, and discipline in defining a lasting career. Àwọn náà ò tiẹ̀ ń pè mí sí róòlù bẹ́ẹ̀ yẹn lẹ́yìn abiyamọ. Wọ́n ń pè mí pé bóyá máa lọ́kọ, a máa lọ́mọ́ra wa àtọkùnrin àjọsùn àjọṣe. Wọ́n ń fún mi ròyìn. Bóyá sọ pé wọ́n ti pè mí bí ẹ̀mélòó kan tí mo sọ pé mi ò lè ṣe, mi kì í ṣe. Then wọ́n bá ń kásì àwọn híọ̀ wọ́n ń kásì nítorí wọ́n mọ̀ pé mi ò lè ṣe, mi ò ní ṣe. Mi ń lọ́mọkùnrin o, mi dẹ̀ kì í ṣe róòlù àwọn àgbà o. So mo ti máa ń sọ. Ṣé róòlù àwọn àgbàlagbà yẹn ṣé deliberate ẹ mọ̀ọ́mọ̀ máa kọ àbí ó láwọn àpẹẹrẹ kan tẹ́ ti rí tẹ́ ti wò pé ẹ má jẹ́ kúkú bẹ̀rẹ̀ rárá? Òfin gbogbo ara sápẹrẹ náà. Ṣùgbọ́n ìgbà tí mo kọ́ fẹ́ sọ fún bàbá mi pé mo láìkì iṣẹ́ yìí, bí wọ́n bá sọ fọ́kọ á sọ fún bàbá. Ṣé mo àwọn dẹ̀ tí nígbà tán ti dàgbà wọn náà ṣáàbí mi. Wọ́n wá ní kí n má ṣe ń tágbára mi ò ní ká o. Bí ṣé o mọ̀ pé pásítọ̀ làwọn. Ìyá náà ò sì dábì kankan mọ̀. Tí n bá délé pé màmí ẹ rí mo lálàá kan ẹ̀rọ yẹyẹ màmí á ní. N ò kú gba tèèyàn jẹ́ rí, èyí ò sì bá tèmi jẹ́ gbàdúrà àdúrà náà ni. So mi ì tiẹ̀ torí bọ̀ rí. N tó lè jẹ́ pé mo hùwà ìdá tán pariwo nínú iṣẹ́ ni ìka lọ́mọ ejò. Látọdún náà bàbá wa dé lónìí iṣẹ́ yẹn ó yẹ ní kẹmúdẹ jẹ́ ń bẹ táìtù iṣẹ́ ni. So àtọdún náà mi tiẹ̀ ń ṣe torí pọ́n tó mọ̀ pé mi kì í ṣe. Ẹni tí ó lè tójú wọlé káàkiri tí ó dẹ̀ máa dúà gbà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n bá dúà ló mọ̀ gbà kò ní kọjá yìí. Ní ìgbà ayé ọdún Fá tí Fúnkẹ́ ń kọ́ṣẹ́, ìgbà yẹn ni mo ti mọ̀ láti mọ́ra níbẹ̀ tí àwọn yẹn ká bá pè mí síṣẹ́ òun náà máa ń wà ńbẹ̀. Ìgbà yẹn ló ti máa ń pè mí fúnra ẹ̀. Làlá ló kọ́kọ́ bá pè mí lọ́dún kan. Fíìmù tán kọ́kọ́ yà kan tó ya àgbéfò. Mi rántí táìtù iṣẹ́ yẹn. But èmi bísí mo wà lọ́yọ̀ọ́. Mi ráyè lọ bá wọn ṣe. So ìgbà tó wá ṣe àgbéfò yẹn, Làlá wa tún mi pè fún. So àtìgbà yẹn ló ti máa ń lò mí síṣẹ́. Ó ti láìkí kó máa pè mí síṣẹ́ kó tó di pa ṣe Jennifer rárá. Ló ti máa ń pè mí síṣẹ́. Ọmọ ìyá alákàrà tí òun àti Fẹ́mi Adébáyọ̀ kiri àkàrà. Àwọn iṣẹ́ tí mo ti bá a ṣe ṣá. Àmọ́ àwọn èèyàn tún wá ní ẹ̀sìn nínú Everybody Loves Jennifer tí wọ́n ṣe kọjá yìí pé ṣé ìjà ṣẹlẹ̀ ni pé báwo láàrin yẹn ṣe rí tá a fi rí yín nígbà tá a ti mọ̀ pé ẹ̀yin lè máa ṣe ìyá Jennifer. Ọlọ́run mọ dédé àti dáadáa. Wọ́n ti ní àti Fúnkẹ́ wùjà. Àdẹ̀lẹ̀ ẹ̀ fàjà láyé. Èmi nìkan kọ́ ni kò ló bà bẹ́ẹ̀ náà. Ẹ̀wọ̀n padẹ́rù pọ̀pọ̀ ni bà bẹ́ẹ̀. Èmi nìyẹ́ ẹ̀. Nígbà tó kọ́kọ́ sọ pé ó kàn fúnra ẹ̀ ló dédé pè mí lọ́jọ́ kan ló ní òun máa tó pè yín o Àǹtọ́lá àwọn fẹ́ ṣiṣẹ́ o pé sinimá ni òun fẹ́ ṣe pé Jennifer lòun fẹ́ ṣe ní sinimá lókè máa máa rí tiẹ̀. Mi ì dẹ̀ rí kó pè mo wá ń gbọ́ pé àwọn èèyàn ń lọ location kò pè èmi ò dẹ̀ láìkí máa dàyàn láàmú
èmi náà wá níṣẹ́ ní àjà ṣé Lẹ́kì àbájá èmi wá ń bọ̀ lájà ìkan lára àwọn ọmọ ṣẹ́ bóyá pa bóyá ẹnìkan ṣàpè mí ń bo lẹ dé mo ní mo ti kọjá Ìjẹ̀bú Òde ta ni ó ní wọ́n ń dúró dè yín ni mo ní ta ni ó ní Jennifer mo lọ o ti gbé síra wọn Ọlásìkò tẹ̀lé mi lọ mi ò lọ Jennifer ọ̀tọ̀ làwọn tó pè mí síṣẹ́ o mo wá lọ ṣiṣẹ́ yẹn mo wá dé ẹ̀mí yẹn wá ní pé ọmọ mi ò dẹ̀ ń pì kọ́ tí ó bá fúnra ẹ̀ pè yín kì í gbé kọlù kódà tó bá ṣe nǹkan kan fún yín tẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò ní gbé èmi máa ń táìpù mẹ́sẹ̀gì ní iṣẹ́ ọkọ mi mo lọ́wọ́ ẹ̀ tó mo wá pè bíyà mo dẹ̀ lọ́kì ó gbé mi kí ló dé ò pè mí wọ́n ó ní ẹ̀ sínú èyí táwọn fẹ́ ṣe ó ní kò sí bàbá àwọn náà ń bẹ mo lókè inú wàhálà gbọ́ wá tó bí ijọ́ kẹrin ijọ́ yẹn mo wá send message pé bí mo bá sí inú iṣẹ́ ìwọ ló ní tí n bá lóúnjẹ ńlé tọwọ́ ṣe díẹ̀ tí n bá lóògùn tí mo lè lò kí n máa pè ọ́ o ọkọ mi ní lóúnjẹ ńlé o ó kú ní mi sí inú iṣẹ́ ó ní òkè wọn á send kankan ó dẹ̀ send ẹ̀ tó àjà àdẹ̀ lè jà torí gbogbo nǹkan máa ń tẹ́ mi lọ́rùn tí n bá retí pé ó yẹ kẹ́ kó kọ́ọ̀pù méjì fún mi tẹ́ bá fún mi lẹ́yọ kan ní tó tọ́ sí mi lẹ́ fún mi yẹn mi ní béèrè mi dẹ̀ ń bínú mi ń jà tó tọ́ sí mi tó wá lọ́kàn yín láti ṣe fún mi ó lẹ ṣe fún mi yẹn kódà máa ń ẹ ṣé o Ọlọ́run àfa àlùbáríkà sí ìtókù.